Okay now ó tún di wọ́ọ́wọ́ọ́wọ́ bẹ́ẹ̀ ni láàrin Iyabo Ojo àti Lizzy Anjorin fídíò eléyìí panilẹ́rìn púpọ̀ ó tún lè kú o ẹ bá mi wò kẹ́ máa like kẹ́ máa share thank you so much. ṣé dáadáa ni mo bá yẹ kù sí mi ni lálẹ́ àná ẹ wo nǹkan tí ìyá Festo onígbáná ẹ wo nǹkan tó wá gbé sọ́dọ̀ mi àná lé ẹyin tèmi ṣé rí ó ti pẹ́ tó ti máa ń ṣe orí burúkú ẹ̀yìn kí lẹ mọ̀ tó dùn Iyabo Ojo tó fi wá sí péjì mi lánàá fídíò ìyàwó Mohbad tí à ń tan ìmọ́lẹ̀ tá à ń try láti pe ìyàwó Mohbad sí àkíyèsí. Iyabo Ojo mọ̀ bá wà ní ìrọ́pọ̀ Iyabo Ojo ti jẹ́wọ́ wípé ọmọ bíbí inú òun wà nínú ilé Mohbad lọ́jọ́ tí Mohbad kú fídíò yẹn dùn Iyabo so Iyabo Ojo wá sí péjì mi lálẹ́ àná ó fẹ́ distract mi mọ irọ́ àdìyíwá. mo gbé o. wọ́n á ra mọ́tò fẹ́ mi o ṣó rí pé mi ò bá yín ṣòṣì mi bá yín ṣèrànù jẹ́jẹ́ mi ni máa ń wà ní ìkọ̀kọ̀ wá fún mi orí mo bá lù àwọn ọmọ torí Iyabo Alice Ojo ọmọ Olúbùnmi fẹ́ túbà ọmọ ògúrú gbogbo àgbáyé ò mọ̀. ẹ gbà mí o mo kú. Iyabo Alice Ojo ọmọ ìyá Festo ní cocaine ẹ̀mélòó ni mo pè é ẹ̀mẹ́ta gbogbo abiyamọ tí ò bá fẹ́ kí ọmọ òun hẹ́ndì bíi Mohbad kò gbọdọ̀ ní kankan bẹ́ẹ̀ ṣe pọ̀ mo bí tèmi mo fẹ́ rí o mo sì máa di bísínẹ́sì mi mo bí ọmọ tèmi mo fẹ́ jẹun ọmọ ni mo ṣe ránṣẹ́ kí ni mo máa di bísínẹ́sì mi kò tí ì sí i. nọ́ọ̀sì tí ẹ gbà mí o.